Sẹ́yìn náà ti gbọ́ àṣírí ohun tó ṣekú pa olóyè Ìkànràn onítìátà àti bí ètò ìsìnkú rẹ̀ ṣe máa lọ. Ìjà àgbà ńlá méjì rèé o, Aláàfin gbéná wojú Ọọ̀ni lórí oyè Ọ̀kanlọ́mọ Oòduà tí Ọọ̀ni fi Dọ̀tun Sànúsí jẹ. Ọọ̀ni, Sànúsí àti ọ̀pọ̀ ọmọ Yorùbá fèsì. Èyí lohun tí wọ́n sọ. Sẹ́yìn náà ti gbọ́ bí wọ́n ṣe yaṣọ mọ́ àgbà òṣèré ilẹ̀ wa Bíntà Ayọ̀mọ́gàjì lọ́rùn lọ́jà Ìdúmọ̀tà nítorí ipa tó kó nínú eré. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Sẹ́yìn náà ti gbọ́ àṣírí ohun tó ṣekú pa olóyè Ìkànràn onítìátà àti bí ètò ìsìnkú rẹ̀ ṣe máa lọ. Ìbànújẹ́ ńlá ni ìròyìn ikú àgbà òṣèré ilẹ̀ wa Olúṣẹ́gun Akínrẹ̀mí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Chief Kànràn jẹ́ fún ọ̀pọ̀ àwọn olólùfẹ́ eré àgbéléwò Yorùbá. Ọ̀pọ̀ ènìyàn ni kò mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ burúkú tó bani nínú jẹ́ yìí, pàápàá jùlọ nítorí ìròyìn kan tó kọ́kọ́ jáde pé ṣíṣe ni òṣèré yìí ṣàìsàn tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn kó tó di pé ó wá padà gbẹ́mìí mì. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tó jẹ́ bí ọmọ bàbá yìí ti jáde láti ṣàlàyé àti láti tan ìmọ́lẹ̀ sí irú ikú tó pa Chief Kànràn. Ọmọbìnrin tí òun náà jẹ́ òṣèré bí bàbá rẹ̀ yìí ṣàlàyé pé iṣẹ́ pé àìsàn kankan ṣe àgbà òṣèré yìí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń gbé pòyì ẹnu kiri. Ó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ó ní àìsàn ẹ̀jẹ̀ ríru. Ó ní gbogbo ìpàdé tó yẹ kó ṣe nílé ìjọsìn ló ṣe lọ́jọ́ àìkú tó kọjá, ìyẹn lọ́jọ́ díẹ̀ sí ọjọ́ tó kú. Ó fi kún pé ó sì jáde lọ́jọ́ tó kọ̀lá tó máa kú. Bẹ́ẹ̀ ló sì bá ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ yìí kan náà. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé àgbà òṣèré yìí nìkan ló wà nínú ilé tó ń gbé, tí kò sì sí ẹnì kankan lọ́dọ̀ rẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ nígbà tí Chief Kànràn ń gbìyànjú láti lọ sí balùwẹ̀ lọ́jọ́ náà. Ó ní bó ṣe ń lọ ló yọ̀ ṣubú, ṣùgbọ́n nítorí pé kò sí ẹnì kankan nítòsí tó lè ràn án lọ́wọ́. Bí tí àgbà òṣèré yìí ṣubú sí ni ọlọ́jọ́ dé bá a sí, ó sì kí ayé pé ó dìgbò ṣe. Ọmọ Kànràn tẹ̀síwájú pé lọ́jọ́ 19 àti 20 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, ìyẹn oṣù tó ń bọ̀ ni àwọn yóò ṣe ayẹyẹ ìgbà ìkẹyìn fún bàbá àwọn. Wọ́n á gba àwọn èèyàn nímọ̀ràn, pàápàá jùlọ àwọn òṣèré, pé kí wọ́n máa sinmi, kí wọ́n máa rí i dájú pé àwọn èèyàn wà láyìíká wọn. Bó bá ṣeé ṣe kí wọ́n máa dágbé, wọ́n sì máa mójútó ìlera ara wọn. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn ń sọ ni pé ó ṣeé ṣe kó jẹ́ àìsàn ẹ̀jẹ̀ ríru tó ti wà lára àgbà òṣèré yìí tẹ́lẹ̀ ló kì í mọ́lẹ̀ lójijì tó sì padà mú lọ sọ́run alákejì nítorí kò sẹ́ni tó wà láyìíká rẹ̀ láti ràn án lọ́wọ́. Ìjà àgbà ńlá méjì rèé o, Aláàfin gbéná wojú Ọọ̀ni lórí oyè Ọ̀kanlọ́mọ Oòduà tí Ọọ̀ni fi Dọ̀tun Sànúsí jẹ. Ọọ̀ni, Sànúsí àti ọ̀pọ̀ ọmọ Yorùbá fèsì. Èyí lohun tí wọ́n sọ. Yàtọ̀ sí ọ̀rọ̀ ìjà àgbà tó ti máa ń wáyé tipẹ́ láàrin Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, èyí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àmọ́ awuyewuye mìíràn ti tún ṣẹ́yọ ní àná ọjọ́ Ajé láàrin àwọn ọba méjèèjì yìí. Oyè kan ni a gbọ́ pé Ọọ̀ni Ilé Ifẹ̀, ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, fi gbajúmọ̀ oníṣòwò Dọ̀tun Sànúsí jẹ. Tí oyè yìí kò sì dùn mọ́ ọba Abímbọ́lá Òwòadé, ìyẹn Aláàfin Ọ̀yọ́ nínú. Kódà ó fárígá ó faraya, tó sì fún Ọọ̀ni Ifẹ̀ ní wákàtí 48, ìyẹn ọjọ́ méjì láti gba oyè náà padà. Yàtọ̀ sí pé orúkọ oyè ọ̀hún dá àríyànjiyàn sílẹ̀ nítorí bí àwọn kan ṣe sọ pé Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá ni Ọọ̀ni fi Sànúsí jẹ, làwọn míì ń sọ pé Ọ̀kanlọ́mọ Oòduà ni wọ́n fi jẹ. Ohun míì tó fa ẹjọ́ àti awuyewuye lórí ọ̀rọ̀ oyè yìí ni àtẹ̀jáde kan tó ti ààfin Ọ̀yọ́ jáde lórí ọ̀rọ̀ oyè náà. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìròyìn Aláàfin Òwòadé, ìyẹn ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé fi síta ló ti ní àfojúdi ló jẹ́ fún Ilé Ifẹ̀ láti máa dánìkan fi èèyàn joyè tó ní í ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Ẹ̀nà jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde yìí kan náà pé Láàfin nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jẹ oyè tó bá ti kan ilẹ̀ Yorùbá lápapọ̀. Wọ́n ní fún ìdí èyí, àwọn fi àtẹ̀jáde láti ààfin Ọ̀yọ́ náà pàṣẹ pé kí Ọọ̀ni gba oyè ọ̀hún padà kíákíá láàrin wákàtí 48, ìyẹn ọjọ́ méjì. Lẹ́yìn ló sì fà á tí ọ̀rọ̀ náà fi ń gbilẹ̀ bí iná inú ọyẹ́ tó ń káàkiri lórí ayélujára. Ọ̀pọ̀ èèyàn ló sì ń sọ pé kí ló ṣẹlẹ̀ gan-an tí àtẹ̀jáde tí wọ́n ti lo èdè àbùkù bẹ́ẹ̀ fún Ọọ̀ni yóò ti ààfin Ọ̀yọ́ wá. Àwọn míì ní níṣe ni Ọ̀yọ́ ń dáná ọ̀tẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé oyè tí Ọọ̀ni fi Dọ̀tun Sànúsí jẹ yìí kò tí ì fa wàhálà tó pọ̀ tó eléyìí. Èyí ni ohun tí olóyè Dọ̀tun Sànúsí fúnra rẹ̀ wí. Lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ yìí ni Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì fi olóyè Dọ̀tun Sànúsí jẹ oyè. Àlàyé tó sì wà nínú oyè náà ni pé Ọ̀kanlọ́mọ Oòduà ni Ọọ̀ni fi Dọ̀tun Sànúsí jẹ, kì í ṣe Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá tí igun Aláàfin Ọ̀yọ́ torí ẹ̀ ní kí wọ́n gba oyè náà padà. Gẹ́gẹ́ bí ìkéde tí Dọ̀tun Sànúsí fúnra rẹ̀ ṣe lórí òpó ayélujára rẹ̀, ó ní àpọ́nlé ńlá ló jẹ́ fún mi láti kéde pé wọ́n ti fi mí jẹ oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Oòduà láti ọwọ́ Ọọ̀ni Ilé Ifẹ̀, ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. Sànúsí tẹ̀síwájú pé níbi ètò kan tí Ọ̀nìrìṣà gbé kalẹ̀, ìyẹn ojú òpó ìṣẹ̀ǹbáyé tí wọ́n ṣe lọ́nà ẹ̀rọ ìgbàlódé, ni wọ́n ti fi oyè náà dá òun lọ́lá. Orúkọ ètò tí Ọ̀nìrìṣà gbé kalẹ̀ ń jẹ́ Together, tí wọ́n sì ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe, àjọṣepọ̀ ọlọ́dún pípẹ́ ló ti wà láàrin Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti olóyè Dọ̀tun Sànúsí. Ìròyìn sì
sọ pé ọdún karùn-ún rèé tí Ọọ̀ni ti fi oyè náà sórí Dọ̀tun Sànúsí tí wọn kò sì wulẹ̀ ṣe ìwúyè náà nítorí àjàkálẹ̀ àrùn coronavirus tó gbòde nígbà tí wọ́n fi oyè ilé lórí. ṣùgbọ́n lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ yìí ni Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì fi olóyè Dọ̀tun Sànúsí jẹ oyè tó sì jẹ́ pé ọ̀kan lọ́mọ Oòduà ni Ọọ̀ni fi Dọ̀tun Sànúsí jẹ iṣẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá tí igun Aláàfin Ọ̀yọ́ torí rẹ̀ ni kí wọ́n gba oyè náà padà. wàyí o agbẹnusọ Ọọ̀ni Ifẹ̀ ti fèsì sí gbèdéke ọjọ́ méjì tí Aláàfin fún Ọọ̀ni láti wọ́gi lé oyè ọ̀kan lọ́mọ tí wọ́n fún olóyè Dọ̀tun Sànúsí tó sì ní ìhàlẹ̀ lásán ni. iléeṣẹ́ àkọ̀ròyìn BBC News Yorùbá ló kàn sí Ọ̀nìrìṣà láti mọ ìhà tí Ọ̀nìrìṣà kọ sí gbèdéke ọjọ́ méjì tí Aláàfin fún láti gba oyè náà padà ní àárọ̀ ọjọ́ Ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 2025 tí Ọ̀túnba Moses Ọláfáre tó jẹ́ ọ̀gá nípa ètò ìròyìn ààfin Ifẹ̀ tí kọ́kọ́ bá BBC Yorùbá sọ̀rọ̀. Ọ̀túnba Moses Ọláfáre sọ pé báwo ni Ọọ̀ni yóò ṣe fìyàn jẹ oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. ó ní ó yẹ kí Bọ̀dé Dúrójayé tó kọ àtẹ̀jáde náà láti ààfin Ọ̀yọ́ kọ́kọ́ ṣe ìwádìí tó yẹ lórí oyè tí wọ́n fi Dọ̀tun Sànúsí jẹ tó di pé ó máa gbé àtẹ̀jáde yẹn jáde. lẹ́yìn èyí ni Ọláfáre fi àtẹ̀ránṣẹ́ kan ṣọwọ́ níbi tó ti sọ pé sókí láti ààfin Ọọ̀ni láti ọ̀dọ̀ ọ̀gá mi wọ́n ti pàṣẹ fún mi láti má ṣe fi àtẹ̀jáde kankan síta fún ẹ̀yin oníròyìn lórí ìhàlẹ̀ lásán tí aláwàdà bàbá Sàlá ń ṣe. ẹ ò sì ní bínú pé mi ò ṣe ohun tí ẹ̀yin oníròyìn ń fẹ́. a kò lè máa pẹ̀lú ọ̀bọ jáwùrà nípa fífún wọn lésì tí kò pọ́n wa lé. a ti fi ọ̀rọ̀ náà sílẹ̀ fún ẹ̀yin èèyàn láti máa dájọ́ rẹ̀ ní kóòtù àwùjọ tó wà tí ẹ sì ti ń gbọ́ ẹjọ́ náà lọ́wọ́. kàkà ká dáhùn sí irú èyí ẹ jẹ́ ká kúkú gbájúmọ́ àwọn ọ̀rọ̀ tó lè mú ìṣọ̀kan wa dúró gírí yàtọ̀ sí àwọn èyí tó lè pín wa níyà. kò sí àtẹ̀jáde fún àwọn oníròyìn. ọjọ́ méjì nìkan kọ́ báyìí ni wọ́n ṣe kọ àtẹ̀jáde ráńpẹ́ tó ti ààfin Ọọ̀ni Ògúnwùsì wá náà tí ọ̀pọ̀ ọmọ Yorùbá sì ti koro ojú sí aáwọ̀ tó wáyé láàrin Aláàfin àti Ọọ̀ni yìí. ṣùgbọ́n ohun kan tó ń kọ àwọn èèyàn lóminú nínú ọ̀rọ̀ yìí ni pé ṣé Aláàfin Ọ̀wọ́adé mọ̀ nípa àtẹ̀jáde onígbèdéke ọjọ́ méjì náà kó tó jáde tàbí ṣé akọ̀wé ìròyìn rẹ̀ ló ń da iṣẹ́ jẹ́ lọ́wọ́ ara rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àbùkù tó lò nínú àtẹ̀jáde náà tó sì jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn nílẹ̀ Yorùbá ló ti koro ojú sí àtẹ̀jáde tó ti ààfin Ọ̀yọ́ wá yìí tí ọ̀rọ̀ náà sì ti ń ràn sí bí iná ọyẹ́. ẹ̀ làwọn míì ń béèrè fún ìdáhùn lórí ìyàtọ̀ tó wà láàrin ọ̀kan lọ́mọ Oòduà àti ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. lára àwọn ọmọ Yorùbá tó ti koro ojú sí ìṣẹ̀lẹ̀ yìí ni mọ́gàjì ilẹ̀ Ìbàdàn Olóyè Abbas Olóko tó sì bu ẹnu àtẹ́ lu gbèdéke ọjọ́ méjì tí Aláàfin fún Ọọ̀ni nínú àtẹ̀jáde tó fi síta yìí. ó ní gbèdéke ọjọ́ méjì jẹ́ fífi àbùkù kan àṣà ilẹ̀ Yorùbá tó ti wà lọ́dún pípẹ́ sẹ́yìn. bákan náà ni ẹnìkan tó ń pe orúkọ ara rẹ̀ ní Ẹ̀lú ọmọ Ẹ̀lú sọ pé tí wọ́n bá máa yan èèyàn láti kọ ìròyìn fún ààfin pé ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ kíkún. arákùnrin tẹ̀síwájú pé ọ̀rọ̀ ìkìlọ̀ tí ẹni tó ń jẹ́ Bọ̀dé Dúrójayé náà kọ tini lójú bẹ́ẹ̀ ni kò sí rò rárá pé èèyàn kan lè lo àwọn ọ̀rọ̀ àlùfàǹsá bẹ́ẹ̀ nítorí pẹ̀lẹ́ lákọ bẹ́ẹ̀ ló lábo. ó ní ìfẹ́ ni Ọọ̀ni fi ń hàn sí Ọ̀yọ́ láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n ó jọ pé Ọ̀yọ́ kì í dá ìfẹ́ náà padà. arákùnrin tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé nǹkan àbùkù ni fún Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ dé orí ìtẹ́ láti máa rán irú iṣẹ́ bẹ́ẹ̀ sí Ọọ̀ni Ògúnwùsì tó ti ń lo ọdún kẹwàá lọ lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. bákan náà ló ní àwọn èèyàn ńlá bíi olóògbé Awólọ́wọ̀ àti ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn olóṣèlú ńlá bíi Àtíkù Ódìlí ni Ọọ̀ni Síjó-Adé fi jẹ oyè rí nígbà ayé rẹ̀ tí kò sì fa awuyewuye láti ibì kankan. ó ní Dọ̀tun Sànúsí tí wọ́n fi jẹ oyè fúnra rẹ̀ sọ pé ọ̀kan lọ́mọ Oòduà ni òun jẹ. èwo wá ni bí Bọ̀dé Dúrójayé ṣe ń kọ ohun tí kò ṣẹlẹ̀. bí ẹ ò bá gbàgbé ìpẹ́ yìí ni Aláàfin Abímbọ́lá Ọ̀wọ́adé bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé òun kò bá ẹnikẹ́ni jà. Kábíyèsí Ọ̀wọ́adé sọ pé ìjà kankan kò sí láàrin òun àti Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. ó ní àwọn èèyàn tó fẹ́ fi ìròyìn pawó sápò ara wọn ló fẹ́ dárúgùdù sílẹ̀ tí wọ́n sì ń gbé ohun tí kò ṣẹlẹ̀ káàkiri. ní báyìí o báwọn kan ṣe ń dá ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé tó jẹ́ ọ̀gá akọ̀ròyìn ààfin Aláàfin Ọ̀yọ́ lẹ́bi pé kò ṣe ìwádìí tónítóní láti mọ irú oyè tí wọ́n fi olóyè Dọ̀tun Sànúsí jẹ kó tó di pé ó máa kọ àtẹ̀jáde rẹ̀ jáde. kí àwọn kan sọ pé ohun tí Aláàfin Abímbọ́lá Ọ̀wọ́adé fọn sínú rẹ̀ ló ń fọn jáde nítorí pé kì í ṣe àkọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀kejì tó ti máa fi ìwà ìgbéraga hàn sí Ọọ̀ni Ilé Ifẹ̀ tó sì lè pa ìṣọ̀kan ilẹ̀ Yorùbá lára. ṣẹ́yìn náà ti gbọ́ bí wọ́n ṣe yaṣọ mọ́ àgbà òṣèré ilẹ̀ wa Bíntà Ayọ̀mọ́gàjì lọ́rùn lọ́jà Ìdúmọ̀tà nítorí ipa tó kó nínú eré. tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèrébìnrin tó mi agbo òṣèré tìtìtì pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ̀bùn tí Ọlọ́run fún wọn kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ dá àwọn èèyàn lára yá bẹ́ẹ̀ ni wọ́n sì tún fi dẹ́rìn pẹ̀kẹ́ wọn. àgbà òṣèré ilẹ̀ wa Bíntà Ayọ̀mọ́gàjì jẹ́ ọ̀kan nínú àwọn òṣèrébìnrin yìí. ó ṣeé ṣe kí àwọn ọ̀dọ́mọdé ìwòyí tàbí àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo eré àgbéléwò Yorùbá má mọ bí òṣèrébìnrin ṣe tóbi tó ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá kan ní tá a bá ń pèrè akọni ṣe la máa ń fi dà á lálẹ́ gàràgà. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló yẹ kó rí fún àgbà òṣèrébìnrin
yìí nítorí akọni obìnrin ló jẹ́ lágbo òṣèré. Bẹ́ẹ̀ ni ọ̀kan lára àwọn iṣẹ́ rẹ̀ tí kò lè parun láéláé ni Gbalandogi tó di àṣà láwùjọ nígbà náà. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn ìrírí àgbọ̀lanu sílẹ̀ làwọn gbajúmọ̀ ilẹ̀ wa wọ̀nyí máa ń rí lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò yìí. Eléyìí kò sì yọ àgbà òṣèré yìí sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ló máa ń ṣẹlẹ̀ sí wọn lóko eré tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó ń wo fíìmù náà kò tiẹ̀ ní mọ ohun tó ṣẹlẹ̀ sí wọn kó tó di pé fíìmù náà di wíwò, tàbí ohun tó ń ṣẹlẹ̀ sí wọn láwùjọ nítorí ipa tí wọ́n kó nínú eré kan tàbí òmíì ní ká sọ ni. Irú eléyìí gẹ́lẹ́ ló ṣẹlẹ̀ sí àgbà òṣèrébìnrin ilẹ̀ wa yìí tó sì ṣàlàyé rẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú òṣèré ẹgbẹ́ rẹ̀ Dóyin Kúkọ̀yí láìpẹ́ yìí. Nígbà tí Ayọ̀ Mọ́gàjí ń sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ṣẹlẹ̀ sí lẹ́nu iṣẹ́ tíátà, àgbà òṣèrébìnrin yìí ṣàlàyé pé òun kó ipa kan nínú Owó Blow tó jẹ́ ọ̀kan nínú eré tó gbàmì ẹ̀yẹ lé lórí. Ó ní àsìkò ìgbà náà nìyí ojú àwọn èèyàn kò tí ì là dáadáa pé fíìmù lásán ni wọ́n ń ṣe, kì í ṣe bí ẹni náà ṣe rí lójú ayé nìyẹn. Àgbà òṣèré yìí ní ipa olófòfó ni òun kó nínú eré náà tí òun sì jẹ́ ìyá òjùjú. Ayọ̀ Mọ́gàjí ní àfi bí òun ṣe lọ sí Èkó Ìdúmọ̀tà lọ́dún náà lọ́hùn. Ó ní bí àwọn èèyàn ṣe rí òun ni wọ́n sùrù bo òun kí òun tó sì mọ ohun tó ń ṣẹlẹ̀. Níṣe ni àwọn èèyàn yìí ya aṣọ tí òun wọ̀ mọ́ òun lára. Mọ́gàjí ní alájà kan ló mú òun wọ inú ilé ìtajà rẹ̀ tó mú àǹkárá tuntun tó sì gbé fún télọ̀ kó bá òun fi rán ìró àti bùbá tí òun padà wọ̀ lọlé. Ó ní láti ọjọ́ náà ni òun ti bu yẹ̀pẹ̀ Èkó Ìdúmọ̀tà dání. Òun kò sì lọ sí Èkó Ìdúmọ̀tà mọ́ títí di bí òun ṣe ń sọ̀rọ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àti irú ìfẹ́ tí òun ní sí iṣẹ́ náà, òṣèré yìí ní odindi ọdún 4 ni òun fi sá kúrò nílé nítorí pé òun fẹ́ ṣiṣẹ́ tíátà. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àgbà òṣèré yìí ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ fíìmù tí ò lóǹkà, eré àgbéléwò 3 péré ló gbé jáde tó jẹ́ tirẹ̀ gangan látìgbà tó ti bẹ̀rẹ̀ eré tíátà ṣíṣe. Ní àwọn eré rẹ̀ tó milẹ̀ tìtì nígbà náà bíi Jumbo, Third Party àti Àbẹ̀ní Yáná Oró. Ṣùgbọ́n àwọn sinimá bíi Gbalandogi, Owó Blow, Mo Jèrè, Motherhood, Òjùjú, Ti Olúwanilẹ̀, Ilé Olórogún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí dé àwọn fíìmù olóyìnbó ni òṣèré yìí ti kópa nínú rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àgbà òṣèré yìí ní òun kò tẹ bèbè fásitì rí, ṣáká báyìí ni òyìnbó dá lẹ́nu rẹ̀ tí Ọlọ́run sì fi ọmọ kan dá a lọ́lá, ìyẹn ọmọ tó bí fún àgbà òṣèré ilẹ̀ wa Jíbọ́lá Dábò.